akúṣẹ́ ìlú kò ní sú wa kò ní rẹ̀ wá láṣẹ Èdùmàrè. Ṣé ti rí nǹkan tá à ń ṣe leléyìí o? Ṣé rí gbogbo ibi tẹ́ ń wò yìí pátá tẹ́ ń wò lọ yẹn oko ata ni o, nípa oore ọ̀fẹ́ Ọlọ́run tá a wà lẹ́nu ẹ̀ tá ń pò lọ́wọ́lọ́wọ́. Ṣé ti rí? So kẹ́ ẹ lè mọ̀ a ò tí ì lo kẹ́míkà fún ata wa rárá o, a lo kankan fún, mi ò tiẹ̀ lo any kẹ́míkà, mi ò lo fertilizer, mi ò lo kankan. Ṣùgbọ́n ṣe bẹ́ẹ̀ rí ẹ rí nǹkan tí ṣe mọ̀ pé ilẹ̀ wa dá gan dáadáa, ẹ rí nǹkan tí ata yìí, ẹ rí nǹkan tó kó sórí, kì í ṣe òun nìkan. Ṣé mọ̀ gbogbo ẹ̀ kò wà uniform, kí dẹ̀ nìkan tí ó dé tí ò fi wà uniform, òjò ní o. So but mo ti tún ro bọ̀ bẹ́ẹ̀, mo ṣe ń ro bọ̀ lọ́wọ́lọ́wọ́. Tẹ́ bá notice ẹ rí pé Mrs. Àjọkẹ́ Adé wọ́n máa ń sọ̀rọ̀ nípa pé a fẹ́ máa ṣe nǹkan bí àwọn bàbá wa bí wọ́n ti ṣe ń ṣe láyé àtijọ́ tí wọn ò lo nǹkan ọ̀gbìnrà, tí wọn ò lo nǹkan ìgbàlódé rárá. Ṣé rí ẹ ti ráta yìí bó ṣe wà yìí, mi ò lo kẹ́míkà fún, mo ń tọ́jú ẹ̀ lásán, mo dẹ̀ ń roko fún, mi ò tí ì lo fertilizer, mi ò tí ì lo kankan. Ẹ wo ṣe rí pé téèyàn bá jẹ léyìn nísìn ó ní ìgbẹ́kànlé dẹ̀ ní ìfọkàntán lórí, kò yí ṣe ìta máa jẹ tá a máa ronú tó máa dán tára máa dán yọ̀yọ̀yọ̀. Ṣé bẹ́ẹ̀ ti rí? So ṣe rí ilẹ̀ wa ó dá lọ́pọ̀lọpọ̀ tí a bá lè ṣe bẹ́ẹ̀ ti rí ẹ̀rí nǹkan tó wà lórí ẹ̀. Tí n bá tún wá sọ pé mo wá lo fertilizer fún nísìn, èso yẹn máa pọ̀ jù bẹ́ẹ̀ lọ, ó dẹ̀ tún máa tún yó ju bó ṣe wà yẹn lọ. So kíní yìí ń kó bá wa lọ́pọ̀lọpọ̀ gbà, gbogbo àkókò ló tiẹ̀ ń kó bá wa. So kọ́lọ́run ó ṣàánú wa ni, kọ́lọ́run dẹ̀ ràn wá lọ́wọ́ láti ṣàṣeyọrí pẹ̀lú gbogbo nǹkan wọ̀nyí. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ó wà very very important, ó ṣe pàtàkì fún wa pé ká máa jẹ oúnjẹ wa tiwa fúnra wa ní ilẹ̀ wa. Ṣé bẹ́ẹ̀ rí bí ata ṣe rí? Ẹ wò ó, ẹ jẹ́ kí n gbélé sọ kẹ̀kẹ́ wò ó. Ṣé bẹ́ẹ̀ ti rí? Ní ìsìn báyìí ní ìsìn nípa oore ọ̀fẹ́ Ọlọ́run àgbẹ̀ ló bá ti kúrò nínú ẹni tó ń ra ata jẹ lọ́wọ́lọ́wọ́ bá ṣe ń sọ yìí, mo máa wá sóko máa kata jẹ fúnra mi ni. So gbogbo ibi tẹ́ ń wò yìí tẹ́ ń wò lókè lọ́hùn yẹn ata wà níbẹ̀, àwọn ibi tí ìgbẹ́ wà yẹn ata wà níbẹ̀. Nǹkan tí ò jẹ́ kẹ́ rí ni